Mo kí gbogbo àwa ojú tó ń wò mí, ogbó atọ́, ogbó atọ́, ogbó ẹ̀dán alàwọ̀, ogbó àkókò nìkó, ogbó kànrin kése. Orúkọ mi ò ní Ọba Ọláògún Adégbóyèga Ìfátúndé tí mo jẹ́ Ọba Ògbóni Alájé worldwide. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń wò wá kò ní di. Ibo ni à ń lọ lénìí? Òun ni à ń pè ní òògùn owó. Ǹjẹ́ òògùn owó ń bẹ lóòótọ́? Ǹjẹ́ òògùn owó tó sì dájú ó ń bẹ? Èmi ò mọ òògùn owó kan tó ju àṣírí oṣólẹ̀ ajé lọ. Bí ènìyàn bá ní àṣírí oṣólẹ̀ ajé lọ́wọ́ tí ò sì ní ìdíwọ́ ayé àbí ọwọ́ ayé kan lára, tí kì í ṣe pé bọ́yá àbí ó ní ìdíwọ́ àwọn ìdènà àbí máàkì ọwọ́ àwọn ìyàmí ẹlẹ́yẹ ó ń bẹ lára onítọ̀hún. Bó bá ṣe ìgbìyànjú oṣólẹ̀ àwúre ajé, oṣólẹ̀ ajé tún ní ìpele o. Oṣólẹ̀ tútù ń bẹ, oṣólẹ̀ tí ń lani ń bẹ o, oṣólẹ̀ tí ń pani wà. Gbogbo oṣólẹ̀ kọ́ ni à á lo orí èèyàn, ẹ̀dọ̀ èèyàn, ìfun èèyàn sí o. Ẹ gbọ́ mi yé o. Àwọn bàbá wa tí wọ́n ní oṣólẹ̀ wọn ò sọ wípé ká lo nǹkan ẹ̀yà ara èèyàn ká fi kún. Ṣùgbọ́n ayé ti dáyé kàtàkìtì àti jẹ́ èèyàn kìtìkàtà àti jẹ́ èèyàn ló jẹ́ kó di ohun tí àwọn aláìmèrò kan wọ́n mọ̀ fi nǹkan ẹ̀yà ara ènìyàn láti máa fi pẹ̀lú láti ṣe oṣólẹ̀. Oṣó tí ń bẹ tí ń jẹ́ tó jẹ́ oṣólẹ̀ táwọn bàbá wa ń lò. Tẹ́ni tó nílé kan dùn nílé mẹ́ta. Tẹ́ni tí ò ní rárá tó ń jẹ́ èèyàn. Tẹ́ni tó yẹ kó dolówó tó ń bá sọ òṣì sílẹ̀. Bẹ́ẹ̀ ni tí a pè ní oṣólẹ̀ nìyẹn. A máa lẹyẹ egún, a máa lẹyẹ àkàlà, a máa lẹyẹ àparò bẹ́ẹ̀ ni. Ẹ gbọ́, ẹ jẹ́ kí n kọ́ yín ní iṣẹ́ kan. Eléyìí ni ká lọ lò wò ká fi mọ̀ wípé bọ́yá oṣó tó ń jẹ́ ó ń bẹ lóòótọ́ àbí kò sí. Ẹ jẹ́ kí a gbìyànjú kí a lọ rèé wá ewé kan tí a pè ní ewé àbámọdá. Ewé àbámọdá yìí ẹ jẹ́ ká wá kó jẹ́ onígàgá mẹ́ta. Àbámọdá onígàgá mẹ́ta yìí ẹ jẹ́ ká lọ̀ ọ́ pẹ̀lú ewé ọlà tí à ń pè ní igbó mímu díẹ̀ bínísí. Ẹ jẹ́ ká lọ̀ papọ̀ pẹ̀lú ewé ọlà díẹ̀. Àwọn kan máa ní igbó mímu ni, bẹ́ẹ̀ ni, ẹ lọ̀ pẹ̀lú ẹ̀. Ẹ wá lọ rèé tọ́jú ewé ajé, ewé sẹfun náà máa ń pè bẹ́ẹ̀, ewé ajé sẹfun. Ẹ wá lọ̀ pọ̀. Bẹ́ẹ̀ bá ti rí i pé ẹ lọ̀ pọ̀, fà sí ọwọ́ ẹ padà bẹ́ẹ̀. Bó bá ti wá fà sọ́wọ́ padà, wá máa sọ wípé àbámọdá kan kì í dá tiẹ̀ kó má ṣẹ. Èmi lágbájá ọmọ lágbájá, mo dábàá 323 million. Mo dábàá 333,000. Mo dábàá $333 lénìí. Owó ńláńlá kan bẹ̀ sí ni máa gbé wá fún mi o. Bó bá ṣe fẹ́ òun ni ò sọ o. Ọ wá mú, ọ dà sẹ́nu. Ó wá fi tírítírì ẹyọ kan ló fi lò gàgàgàgàgàgà. O ò ní ṣí ẹnu kúrò ńbẹ̀. Tọ́ ọ bá ṣí ẹnu kúrò nínú ògo náà kó má ju ẹ̀mẹ́ta lọ. Títí tí wàá fi mú, tí wàá fi mú tán. Bí ó bá di àsìkò náà ní ọjọ́ kejì kó o tó gbowó ńlá, pè mí kó o pé kábíyèsí ọba Ògbóni Alájé pa irọ́ kan kò mọ̀. So, ìntà wa bá rí, ìntà bá mọ̀, ìntà bá dánwò lásọ. Ìntì ọ̀ bá dán, bọ́ ọ̀ bá nídìí tí ò sọ́wọ́ lára rẹ, kò sí tó sọ wípé o fẹ́ ṣe kìràkìtà àpò òògùn owó. Òògùn owó ọ̀hún kì í ṣe pé kò sí òògùn owó ń bẹ tí ò ní repercussion. Ṣùgbọ́n wọ́n ti balẹ̀ jẹ́. Àwọn aláìmèrò ènìyàn, àwọn oníkìràkìtà kìtìkìtì látàtijọ́ làwọn bàbá wa ń ṣe gbogbo nǹkan yìí. Ṣùgbọ́n wọ́n ti balẹ̀ jẹ́.
nípa wípé ẹ máa wo iṣẹ́ táwọn bàbá wa ń ṣe nígbà náà lè ní kó máa fi àgùntàn máa fi ṣe sàárà o, máa fi oríṣiríṣi nǹkan ẹyẹ egún ẹyẹ àkàlà báyìí ló sì máa lò ó, a máa fi ṣẹ̀rọ ẹ o, ẹni náà ò ní kú kò ní rùn yóò dẹ̀ lóye ọdún tó bá yẹ kó lò láyé. Ṣùgbọ́n ní ìsìn tó ti di pé kìtàkìtà nígbà ó bá gún orí èèyàn tó gún gbogbo ẹ̀wọ̀n bó o ní orí ìsìnkú olókùú tó yẹ kó wọlé sùn bó o ní ò ṣe níbi ọ́. So bó ṣe rí nìyẹn. Ohun tí ò bá yé wa ẹ jẹ́ kí a béèrè, ohun tí a bá mọ̀ ẹ jẹ́ kí a béèrè. Ẹ má gbàgbé àti subscribe sí YouTube channel wa yìí. Orúkọ mi ò yí padà, Àràbà Ọlá Ògún Adégbóyèga, ọba Ògbóni Alájẹ worldwide. Wọ́n ní mò ń kí gbogbo wa. Ifá ní wípé òkè kò ní ya ilẹ̀ títí láéláé, òrìṣà má fè níyà wá, á dífá fún ilẹ̀ abùfọ́lọ́run ọba. Ǹjẹ́ àlọ́ tí a lóbì òrìṣà má fè níyà wá, òkè ò ní yalẹ̀ títí láéláé, bẹ́ẹ̀ náà ni ilẹ̀ ò ní yòkè àní yára wa o. Lágbára Olódùmarè, ẹ tún pàdé mi pẹ̀lú àkọ́tún ètò tó tún ń bọ̀. Àdúrà wa gbà á ṣeṣe o. Ẹ kú àsìkò yìí gbogbo àtọ̀yìn.